láti fẹ́ débi gíga tí ó fẹ́ jábọ́ mọ́ kò gbọdọ̀ ní nǹkan méjì. Sheikh Suleiman at-tawani wal ajizu at-tawani wal ajizu fahinna at-tawani ankala ajisa bi intaha tawani ìlọ́ra ankala ajisa bi intaha òun wà lọ bá ajizu tí wọ́n ń pè ní ìka rẹ̀ ó wà lóun fẹ́ fún un ní ọmọ rẹ̀ kó mọ̀ fẹ́ gbogbo ẹni tí yóò bá ṣoríire láyé lórí àwọn òbí rere tó jókòó lẹ́lẹ́ yìí náà wọ́n fi tawani àti ajizu kún ló jẹ́ kí wọ́n débi tán déhùn. Àfáà Ahmed ẹ má fi tawani àti ajizu kún gbogbo ẹni tó bá lóríire lónìí tí tawani àti ajizu bá wà nú ẹrù rẹ̀ tó dì tó bá. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi alladhi ja'ala al-maqamat لحال الكرامات حمدا يزلفنا إلى مقام الأسنى ويتئفنا ببركات أسمائه الحسنى والصلاة والسلام على سيدنا وحبيبنا ومولانا محمد نور الدارين ووارث الكونين وسيد الثقلين وإمام الحرمين الشريفين وعلى آله وصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين آمين. Ada ọpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Ṣé bí Ọlọ́run ti mọ lọ́dọ̀ wa nìyí? Alhamdulillah. Ẹni tí Ọlọ́run bá ṣoore fún dáadáa kó ní alhamdulillahi rabbil alamin. Àfi Ọlọ́run kí Ànábì. Mo fi Ànábì kí kalẹ̀ gbogbo àwọn àfáà. Mo gbé kíkí náà látòrí bàbá mi Lámúnigun nílọrin. Ọlọ́run jẹ́ kí á rí ẹ̀mí gígùn yín lò pẹ́. Àwọn latest alájì nù ni tí wọ́n lè jókòó ti tá lóyún fi máa gbà. Ọlọ́run ní yóò bàjẹ́ láíláí. Ọlọ́run bàbá mi Lámúnigun níwájú Ọlọ́run. Mo kí gbogbo àwọn àfáà wa, mo kí bàbá wa Aláàjì àgbà. Mo kí kalẹ̀ bàbá mi Lágbàjì àgbà. Ọlọ́run jẹ́ kí á rí yín pẹ́. Mo kí bàbá wa Ọlọ́sàn. Ọlọ́run jẹ́ á rí yín pẹ́. Mo kí gbogbo àwọn àfáà wa, mo kí àfáà wa Kálí. Mo kí àfáà wa commanders. Mo kí àfáà wa commander. Mo kí àfáà wa Oríyọmí olólùfẹ́ mi dáadáa. Àwọn alálàájì tuntun Ọlọ́run níjó bàjẹ́. Mo kí Ṣẹ́gun wa Istijaba. Àwọn alálàájì tuntun ní Ọlọ́run níjó dàrú fún yín láíláí. Wala masha Allah la quwwata. Àfáà wa Ahmed aláti ṣe àwíyé. Òun ló ní oríire ọjọ́ òní lábẹ́ títẹ̀lé Sheikh wa Suleiman Kun Fayakun. Ìjókòó tá wà ń bẹ ń rọ̀lẹ́ yìí ìjókòó àwọn olólùfẹ́ ni ìfẹ́ ló gbé wa wá. Bàbá Ọlọ́sàn wá síkọ́ ló ń jẹ mí Ridwanu kí mo wí. Wá síkọ́ ló ń jẹ mí. Bàbá Kun Fayakun wá síkọ́ ló ń jẹ mí. Ìfẹ́ tó gbé wa wá bí yìí òun gangan ló ń jẹ mí nítorí pé ní téèyàn bá nífẹ̀ẹ́ lèyàn jọ wà sí ẹ̀. Olúwa ló mọ iye afá tó mọ̀rọ̀ sọ, Olúwa ló mọ iye tó mọ orí kọ láyé, àmọ́ nítorí pé ó fẹ́ràn rẹ̀ yóò sì ní kán yọ ẹyọ ẹ̀yin ò ní àfá Alágbájá ni àfá tí sì ń wí yóò mọ kankan ájámù tìmùtìmù ni láyé fòhámù wà láyù fùhímù, àmọ́ nítorí pé kò fẹ́ràn àfá tọ̀hún kò sì ní ráǹfààní lára odò tó wí. Ṣé wà síwá ló ń jẹ mí? Ẹni tí ẹ bá fẹ́ lè yóò lísìn sí. Ìfẹ́ yẹn gan ló wájú ẹ wá bí àfáwà Sheikh Suleiman lè áàlì Suleiman ẹbùnì wà bí ń sọ náà ìhun. Lè áàlì Suleiman ẹbùnì wà bí ń sọ náà ìhun. Àfáwà Kun Fayakun ẹni ń dájọ́ ọkọ̀ ládàáyà wà máa rú fún ní ìláyà taqaddama. زللوا للدار بعد شماسها بعد شماسها وهم غسلوه
أنسوا بوالدي آدم غزلوا أنسوا بوالدي Sheikh Suleiman ìfẹ́ lè ń fi sẹ̀sán fẹ́ mo wà ní wàásì kan èmi àti bàbá mi àgbà Shehu Labib bàbá mi lágbàjì wọ́n jọ pè mí àtàwọn afáwa ní Àjàngbàdì wọ́n wá ń ṣe live video ń jọ náà lọ́hùn Sheikh Suleiman wà ní umura Sheikh Suleiman wà láwọn fún bàbá lágbàjì ní odidi owó wọ́n láwọn fún bàbá lámúnigun lẹ́gbẹ̀ẹ́ wọn náà lódidi owó lówó kan náà èmi kọ́ ni ń ṣe wá sí lọ́ngbà náà mo ti sọ̀rọ̀ tán bàbá mi lágbàjì ní ń sọ̀rọ̀ lọ́wọ́ tí ń ṣà ń jẹ́ wípé ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn ẹni ó wàá dàfẹ́ lóhùn bàbá Sheikh Suleiman ìfẹ́ tí ń bẹ láàrin wa ọlọ́run ní bàjẹ́ láíláí ọlọ́run jò mọ́ dá sí i afáwa àwíyé tó ní oríire ọjọ́ òní èmi ó kàn sọ̀rọ̀ kan fún àwíyé ni kó lọ́ọ́ mọ́ tọ̀rọ̀ náà bíi kéwọn gbọdọ̀ gbà gbogbo ẹni tó bá ti fẹ́ débi gíga tí ó fẹ́ jábọ́ mọ́ kò gbọdọ̀ ní nǹkan méjì Sheikh Suleiman àtàwání wàhálà ájísù àtàwání wàhálà ájísù fàhínà tàwání àǹkálà ájísà mi ń ta tàwání ìlọ́ra àǹkálà ájísà mi ń ta òun wà lọ bá ájísù tí wọ́n ń pè ní ìka rẹ̀ ó wà lóun fẹ́ fún un ní ọmọ rẹ̀ kó mọ̀ fẹ́ gbogbo ẹni tí yóò bá ṣoríire láyé lórí àwọn òbí rere tó jókòó lẹ́lẹ́ yìí náà wọ́n fi tàwání àti ájísù kún ló jẹ́ kí wọ́n débi tán déhùn àbáwá Ahmed ẹ má fi tàwání àti ájísù kún gbogbo ẹni tó bá lóríire lónìí tí tàwání àti ájísù bá wà nú ẹrù rẹ̀ tó dì tó bá jẹ́yàn lónìí yóò jábọ́ lọ́la àtàwání ìlọ́ra kí ẹ máa ṣe bí ẹni tí ó ń rẹ̀ láti inú èèyàn gidi gbọ́dọ̀ máa gbéra Oríyọmí èèyàn máa gbé bọ́dì ẹ̀ wàá máa ṣe bí ẹni tó wà nínú ayé abáláwí àtàwání má fi kún fa iná tàwání àǹkálẹ̀ ajísà bí ń ta ha wàsákọ̀ ilé iná àǹkà àlìmára ìgbà tí tàwání ìlọ́ra tó fún ajísù tí ń ṣe ìka rẹ̀ tó fún lọ́mọ rẹ̀ ó wá ní kó fóun lówó orí lórí ọmọ òun kí wá lówó orí tó fún ni pé fìràṣàhùn wà tí àhùn súnmọ́ kọ́ làlá àtàkì. ó fún ní fìràṣàhùn wà tí àhùn ìtẹ́múlọ́múlọ́ tí wọ́n tẹ́lẹ̀ lẹ̀ gbogbo ẹni tí wọ́n ti ń sùn jù kò ní sùn àwíyé mọ́pọ̀ lóorun fìràṣàhùn wà tí àhùn súnmọ́ kọ́ làlá àtàkì. súnmọ́ kọ́ làlá àtàkì. àwíyé oorun pé méjì òbí rere èèyàn máa ń sun oorun lójú oorun tí wọ́n sọ pé àwọn àfàdà wọ́n sùn sórí bẹ́ẹ̀dì oorun àkọ́kọ́ nù visible nù oorun invisible wá burú ju gbogbo oorun lọ láyé ẹni tí máa ń sun oorun invisible tí ò sun oorun visible ó jí lóru lóòótọ́ àmọ́ wọ́n bèèrè pé nígbà tó jí lóru kí ni ṣe season film ní ń wò àbó ń tẹ fóònù ó ń wo èyí tó ń upload èèyàn mélòó ló ti comment ló ti like ẹ̀ òun náà jí lóru lóòótọ́ àmọ́ kí ni fòwú ẹ̀ ṣe ìfi ń ṣèrànù má fòwú ẹ̀ ṣèrànù àwíyé fìràṣàhùn wà tí à ń súnmọ́ kọ́ làlá àtàkì. àwíyé mú bọ̀ kùsára hùmá làbúdà yẹlì dàlí fàkìrà rahuma làbúdà. àwíyé ẹ máa bọ̀ ẹ jẹ́ ń ṣàdúrà náà ń ṣáájú kan torí àwọn tó tún fẹ́ lu àsìkò gbogbo ẹni tó bá ní ká kó bá nà sí àwíyé gbogbo abiyamọ tí ó jèrè ọmọ kó bá nà ká náà sáwíyé bá nà ká sáwíyé àwa máa kọrin obìnrin tó bá ní òṣòrin orí rẹ̀ dàrú wọ́n kọrin lójú ànábì náà mẹ́ta ni súnà ànábì káwùlùhù ìtànàbì sọ wàfíìlùhù ìtànàbì ṣe wàtákìrìrùhù ní tí wọ́n ṣe lójú ànábì tí ò ní kí wọ́n mọ̀ ṣe ó di súnà nù wọ́n kọrin lójú ànábì ò jáwé iná lé wọn lọ́wọ́. àwíyé orin ní ibi orin ní gbẹ̀gbà ẹ̀yin onílù ẹ wá dá mi lóhùn pé ẹ̀jẹ̀ mi nìyẹn fáwíyé o ẹ̀jẹ̀ mi nìyẹn fáwíyé o. àwọn onílù yẹn ò dá mi lóhùn wọ́n lọ jẹun aláwíyé mi kò ní kú aláwíyé mi kò
aláwìyé mi kò ní tẹ́ yémi kò ní tẹ́ ọmọ aláwìyé kò ní kú ọmọ aláwìyé kò ní kú. títí la ó máa ṣàdúrà títí la ó máa ṣàdúrà ohun mẹ́ta lẹ̀dá ń wá àwìyé ẹ̀dá ń wówó ẹ̀dá ń wọ́ mọ́ ẹ̀dá ń wá túbọ̀ tán rè àwìyé kíkú má pa ẹ́ káwọn má ṣe ẹ́ kíyà má jẹ ẹ́ o kájọ má ṣeré wa lọ ṣeré wa lọ ẹ̀jẹ̀ mi nìyẹn fáwìyé o ẹ̀jẹ̀ mi nìyẹn fáwìyé o àkàbí ewé ayò ewé tún méje ìtún lónìí kan tún ẹ ṣe ìfà lónìí kan fà ẹ mọ́ra àìbínú gbógun àtàrẹ ogún méjì ọ̀ka bàbá o ogún mẹ́fà ọ̀ka wáṣẹ́ àwùyé orí ló túmọ̀ ẹnu gbogbo ọ̀nà ní túmọ̀ ẹsẹ̀ ìmọ̀ tún ìmọ̀ jọ ìmọ̀ ẹni wọn kì í dálẹ̀ tán bá lọ mẹ́lẹ́wọ́ wọ́n bí jó èèyàn lẹ́wọ́ wọ́n bá lọ mẹ́fì ẹ̀ wọ́n bí jó èrò wọ́wọ́ wọn bá tẹ̀lé o wọ́n bí jó àlàré àwọn mẹ́tẹ̀ẹ̀ta pàápọ̀ àwùyé wọ́n wá jọ ń pẹ́ mọ́ ẹ mọ́ olóko jẹ wọ́n ń pa Akíntọ́lá ọmọ ogun wọ́n ń pa Jíyọ̀dá ọmọ Kàlàmọ́ba wọ́n ń pa Jísàkádàdẹ́ ọmọ báyìí Ìjẹ̀bú Mèrè odò Ògolùkẹrẹ o odò Ògolùkẹrẹ o ajagun lólòdé ọ̀run àní bó bá ṣe pé ti yẹ bó bá ṣe pé ti yẹ ọmọ mi àwíyé bó bá ṣe pé ti yẹ àlìyá jíkọ́ máa dà o olórin àgbáyé bó bá ṣe pé ti yẹ náà bá ń darí jọ wí àdéhùn ní igun dọ́wọ́ àdéhùn ní igun dọ́wọ́ ọwọ́ ti ṣì gidi bá gbé adé tí ló máa ń gbé ayọ̀ tí láàyò ewúrẹ́ ọlọ́run dákun bá padà lẹ́yìn rẹ̀ tó bá dàdé àníkọ́ ọlọ́run dákun bá padà lẹ́yìn rẹ̀ ọmọ aláwìyé kọ́ ọlọ́run dákun bá padà lẹ́yìn rẹ̀ ọmọ Bámidélé kọ́ ọlọ́run dákun bá padà lẹ́yìn rẹ̀ gbogbo apáta kọ́ ọlọ́run dákun bá padà lẹ́yìn wa. wala hawla wala quwwata